ẹ̀yin tí wá amòye ọ̀jọ̀gbọ́n onílàákàyè wọ́n ní kò sẹ́jọ́ kò síjà bẹ́ẹ̀ ni kò sí awuyewuye àmọ́ n tó ṣẹlẹ̀ nù tàn àmọ́ mo wálẹ̀ kọ̀ọ̀kan ìfẹ́ sọ̀rọ̀ much ẹ bá mi wo fídíò yìí ọba orin Akóredé Jàkí pẹ̀lú Alhaji Atawewe ẹ bá mi comment ẹ bá mi share ẹ like ẹ dẹ̀ bá mi subscribe sí Àkọ́ TV ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ jẹ́ ká jọ wò ó. ìràwọ̀ mi tó tàn ó kò kẹ̀dẹ̀ gbọ́dọ̀ kù torí mo bá kóró dé mo ṣẹ̀ṣẹ̀ jí ó sáyé fún ìjì tuntun ní mo sọ fún ọ pé wẹ́wẹ́. mo ṣọwọ́ ẹ má ṣọwọ́ mi ṣọwọ́ 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 ṣọwọ́. Ó yá láti bẹ̀ àwọn púpọ̀ mà ló wà o àwọn akọrin àwọn púpọ̀ mà ló wà o àwọn akọrin. Òde àwọn kan ṣàwọ̀ ọmọ lọ́wọ́ àwọn akọrin àwọn púpọ̀ mà ló wà o. Àwọn yẹn wọ́n kọrin tó dùn wọn òróhùn pé àwọn akọrin àwọn púpọ̀ mà ló wà o àwọn akọrin. Òde àwọn kan sáwọ́ mọ́síkítò àwọn akọrin àwọn púpọ̀ mà ló wà o àwọn akọrin. Àwọn yẹn wọ́n ṣe ń kọrin tó dùn ayé fọwọ́ gbọ́tí àwọn akọrin àwọn púpọ̀ mà ló wà o àwọn akọrin. má kúrò lórí nọ́mbà yẹn má kúrò lórí nọ́mbà yẹn. Òkú ibẹ̀ náà ló dúró sí ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé. Rọ́rọ́ èmi náà dá ọmọláyàjọ́ mo gbọ́ tẹ́gìtẹ́gì. Babátúndé bàbá Babájídé mo gbó lẹ́nu bí àjàtà. Òde tí ń bá pẹ̀ ṣe fẹ́ ti àdìgbò. Rọ́rọ́ tọ́rọ mi láyìnlá ọ̀rọ̀ lùwẹ̀ ẹsẹ̀ ń jó. Àdìyó orí ọmọ bá ní gbọ̀njọ́ rí wẹ́wẹ́ yóò bàyẹ̀ ní ìmùhùn tí ò mórí. Gbogbo bàbá ni ẹ bá rí ẹ mọ́ bí èdè tí ń bá pè. Olóhùn òmòrí kọ òmọ̀wé olóhùn ráìtì mo jẹ́ sọ pé yóò bàyẹ̀ ní ìmùhùn tí ò mórí. Bọ́lá Kóredé sọ pé orin táwọn òpó pọ́ǹtì tó jẹjọ́ ìbákàwí ti ẹ̀rọ jẹ̀bi odídẹrẹ́ wí ti ẹ̀rọ dòwe ó bọ́ bá jẹun ó bọ́ bá sọ̀rọ̀ àwa yé kò tọ́ ọgbọ́n ọmọ rẹ wà ní gbòòrò wọn sọ. wọ́n ti máa ń pè dán ti máa ń ṣeré ti máa ń pè dán mi tọmọdé tàgbà wá sọ pé lòmẹ́ni tó ṣeré yẹn èmi kankan lè mi wọ́n ní fẹ́ lómi ṣe mí èmi kankan lè mi. wọ́n wá toró orin tí mi bá kọ ìlú tí mi bá lù àbáṣà tí mo bá dá orin tí mi bá kọ ìlú tí mi bá lù àbáṣà tí mo bá dá àti àwọn tèmi sẹ́ kò dìgbà tí mo bá sọ èmi kankan lè mi wọ́n ní fẹ́ lómi ṣe mí èmi kankan lè mi. torí gbogbo wa ní gbòòrò tí mo kí ló ń ààbò àpapọ̀ ọmọ ọ̀pẹ oníbòjì ìgbà tí gbàngbà tó wà dẹ́kun kedere tọmọdé tàgbà wá ń jẹ dòdòrí wa. Ọ̀yá èyí òun wá wíkẹ́ndì kọ́mísì tọ́lọ́run ló máa sọ ọ̀tá lérí ìkànlẹ̀ kan ẹni tọ́lọ́run mi yàn irọ́ ni wọ́n ń gbọ́ wọ́n ń kí ooo yìí. Àkówèrè àkótí wọ́n sọ fún mi dandan kò sóni ṣe kò sóni ó ti sọ fún mi dandan. ọmọ ẹlẹ́kọ́ ló ló ọ̀dà kan ẹ̀mí mi kiri nọ́mbà ẹ̀. ọmọ ẹlẹ́kọ́ ló lo mọ́tò kan ẹ̀mí mi kiri nọ́mbà ẹ̀. ó fọ́ ó tún fọ́ ó wá ké ó fọ́ ó tún fọ́ ó wá ké. Ó yá láti bẹ̀ ká sì máa sì fọ́ọ̀mù ká jọ̀wọ́ máa sì fọ́ọ̀mù ká torí kò bá sì fọ́ọ̀mù ká ọ̀ká sì bèrè èrè àṣekùn pa ọ̀ká sì bèrè èrè àṣekùn pa ìka olówó méjì ìjù kò máa jẹ lọ ìka olówó méjì ìjù kò máa jẹ lọ lágbo tí wọn bá máa ṣe yẹn. Ó yá Kóredé Àlátawẹ́wẹ́ àìdòdè please torí mo nítẹ̀lọ́rùn ohun tọ́lọ́run ṣe fún mi. Wọ́n ráwọn tó dẹ̀ please ìwọ̀n àìnítẹ̀lọ́rùn ló ṣe wọ́n. Àwọn yẹn bí kóhùn gbogbo kó máa jẹ́ ti tàwọn nìkan. Kò dẹ̀ pọ́sibù tó ráwọn aago ògbẹ́ni wá.
láì kì í ṣe péré gbogbo èèyàn ló mọ̀. báwo ti yẹ Ànábì Súlè máa wo ti yẹ bàbá lókè ní bàbá lókè ló lóhùn mẹ́ta òun ló pa mí lẹ́rìn fọ́ọ̀mọ́ ẹ̀dá ayé iṣẹ́ ti dáwọ́lé tó sọ wípé kò ní parí iṣẹ́ ti parí tó sọ páwọn ó ti wá dàrú tó sọ páwọn lè tún tó ló pa mí lẹ́rìn fọ́ọ̀mọ́ ẹ̀dá ayé torí possibility lọ́mọ ẹ̀dá gbàkà. Akéde káàbá gbọ́ wọn léyìn bàbá kéde yíyá ẹ̀jẹ̀ wá jẹ. Káàbá gbọ́ wọn léyìn bàbá kéde yíyá ẹ̀jẹ̀ wá jẹ. Àwa máa kọrin pé èwo Ọlọ́run ló mèèyàn re. Bàbá Ọlọ́run ló mèèyàn re. Rọ́bọ̀ funfun nínú èmi sórí funfun dandan nínú àwa àlà funfun kò lè dúdú láwọ̀ ọ̀pọ̀ mi ò dúdú nú kéyìn funfun kọ́ ní kí inú èèyàn funfun àìmọ̀yàn láwọ̀ funfun tínú gbogbo ọwọ́ mi màrí funfun dandan ìrọ̀lá bá ń bẹ̀. Bàbá ọwọ́ mi màrí funfun dandan ike owó mi torí mo ní bàtí tí kì í kọ́lé sí tòsí ìra mọ́tò sí tòsí òun tó bá ti gbé tuntun dé afún ẹ̀ ní dídín afún ẹ̀ ní yíyan afún ẹ̀ ní bíbọ̀jẹ̀ lóríṣiríṣi gúgúrú wọ́n wá òòtà bá wọ bí ìtàn mi lọ́tọ̀ lọ́ba àfọ̀sílẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ márùn torá láyé mi fẹ́ràn ọ̀yẹ́rẹ́ gan gbogbo tó bá ń sọ má kò jẹ ọ̀yẹ́rẹ́ mi. ohun mi Òṣùpá máa lọ níbo lè lọ ohun mi